ọ̀rọ̀ pásítọ̀ Agbala Gabriel àti Muyideen mà ti wá gó fàfàfà báyìí o. Lizzy Anjorin ní àwọn ọlọ́pàá máa tó lọ gbé pásítọ̀ Agbala Gabriel lórí ọ̀rọ̀ Muyideen. Ẹ̀yin èèyàn níbo la tún wá já sí báyìí nítorí Ọlọ́run. Nítorí tí àǹtí Lizzy Anjorin fi ní àwọn ọlọ́pàá ò lọ gbé pásítọ̀ Agbala Gabriel lórí wípé ó ṣoore fún Muyideen. Eléyìí mà lágbára o, Ọlọ́run má jẹ́ àṣoore ṣe o. ọ̀rọ̀ yìí mà ti ń gó fàfàfà ju bá a ṣe lérò ẹ̀ lọ o, ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ á tún gbọ́ ohun tí àǹtí Lizzy Anjorin wí nípa ọ̀rọ̀ Muyideen àti pásítọ̀ Agbala Gabriel. Tẹ́ bá ṣe wá ń gbọ́, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ máa bá mi fi ìròyìn nípa ẹ̀ sí comment, and please don't forget to subscribe, like, comment and share this video. Gabriel is going down and nobody can stop it. If care is not taken, ìjọ Gabriel máa tú, and any moment from now wọ́n máa fọlọ́pàá gbé Gabriel. Ọlọ́pàá bíi ti báwo? Ṣé lórí ọ̀rọ̀ yìí àbí míì? Ó mà lágbára o, ẹ tún jẹ́ a máa gbọ́ lọ. Wọ́n dẹ̀ máa rán Gabriel lẹ́wọ̀n. Ó jẹ̀bi, Gabriel jẹ̀bi. Tó bá mọ̀ pé òun fẹ́ ṣe foundation, kó lọ lówó ara ẹ̀. Ó wá lówó ara ẹ̀ nìyẹn, Gistlover ti wá fún ẹ, esabod ti wá fún ẹ. Gbogbo nǹkan tó bá máa ṣe ó yẹ kó ní accountability. Owó ọwọ́ ara wọn báwo? Mélòó nínú àwọn tó ń ṣe foundation bíi ti pásítọ̀ Agbala Gabriel ló ṣe wípé owó àpò wọn ni wọ́n fi ń ṣe àwọn foundation yẹn? Àti pé tí pásítọ̀ Agbala Gabriel bá tẹ̀ ní àdúró owó yẹn lọ́wọ́, ṣé àwáyé kan náà gan kọ́ la máa sọ wípé bóyá ó ṣẹ́ṣọ́ owó ọ̀hún ni? Kò ṣáà sí ní téèyàn lè ṣe tó lè taráyé lọ́rùn. ọ̀rọ̀ yìí lágbára o, ẹ̀yin èèyàn, ẹ tún jẹ́ máa gbọ́ wọn lọ síwájú. Ojú tẹ̀yin náà bá sì fi wò, ẹ máa bá mi fi sí comment. Gbogbo àwọn tó bá kọ́lé fún wọn ní document ilé wọn, gbogbo àwọn tó bá gbowó, your percentage here, 30% you fall back on. Give them, let their family sign. Gbogbo tó bá ń gbà fún wọn, let their family sign. Take their pictures, post it on the wall. If I get a lawyer, you are going down. You are going down. You are going down, and nobody will help you. Ọmọṣẹ́ tí Dorcas ń ṣe náà. Ọjọ́ tí Dorcas wá fún ẹ ní 1 million. Láti ìgbà tí Dorcas ti ń wá sí Nàìjíríà, ṣé kò dọ́dọ̀ ẹ rí ni? Mo ń bèrè Gabriel, ṣé Dorcas wá sọ́dọ̀ ẹ? She came láti wojú lẹ̀. Police is looking for her for murder case. And she need a bigger story. Ibi tó ti máa mọ̀ wípé àwa Yorùbá ò ní focus. Bó bọ́ ṣe gbé òkú ìyá àbèjì lẹ̀ pẹ̀ bí ẹyin. Wọ́n dẹ̀ face Muyideen straight àti Gabriel. Muyideen àti Gabriel wọ́n nọra wọn, wọ́n ti dìbòra wọn nídìí. Ìyá àbèjì tó ti kú, wọ́n dẹ̀ gbé kéèsì ẹlẹ̀ pẹ́ wọ́n lọ nìyẹn. Ẹni tí ṣẹ̀pẹ̀tẹ̀rì Gistlover bá ti gbédé tó rẹ́dì àti pa óyóyóyá wọ́n ti dá ní. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí mà ti ń le kókó ju bá a ṣe rò ó lọ. Àbí ṣó yẹ kí àtòrí ẹ̀ṣẹ̀ yọ kan kàdé wá crucify pásítọ̀ Agbala Gabriel pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ti ràn lọ́wọ́ sẹ́yìn tá a sì máa ń fojú rí lórí ayélujára. After all, lérò tèmi, èmi lérò pé ìgbà tí pásítọ̀ Agbala Gabriel ti fi lè apologize fún Muyideen, wọ́n ní tẹ́lẹ̀bí bá ti mẹ̀bi ẹ̀lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Wọ́n ti tọrọ àforíjì, kí wá ló dé tá ṣe fẹ́ crucify wọn lórí ẹ̀ṣẹ̀ tó ṣe pé a lot of people gan ló ń commit ẹ̀. Ẹni títí ẹ̀ ò bá tí ì hàn síta báyìí òun là ní rí, ẹni títí ẹ̀ bá bọ́ta òun la máa rí sọ. Ẹ wo bẹ́yìn náà bá ṣe wá lérò ọ̀rọ̀ ọ̀hún sí, ẹ máa bá mi sọ sí comment. Títí dìgbà míì, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ fèrò yín sí comment, kẹsì máa bá mi share fúnrán kó máa lọ káàkiri. Ní ṣoore ṣe o, èmi àti yín lágbára Èdùmàrè. Ó dàbọ̀.